ti Sunday Igboho ẹni bó ṣe dúró sáàrin wọn Ọlọ́run á lọ́ra ẹ̀mí ẹ̀ nítorí pé òun la ṣe máa fi ṣe mo máa ránṣẹ́ sí kó lè mọ̀ òun ló ṣe máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn eléyìí tó ń mú tẹ́lẹ̀ rán ìyẹn ń fọwọ́ pabìnrin níkù àti kébè tó bá jẹ́ yẹn la gbójúlé àti tẹ́lẹ̀ bus stop aṣọ wa ti ya hallelujah lẹ́ni kan tẹ́mi Sunday máa fi gùn yóò agbára tó wà lọ́wọ́ ẹ̀ yẹn wọ́n ti fún Sẹ̀lẹ́rí wọ́n ti fún Lísàbí wọ́n ti fún àwọn èèyàn Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ wọ́n ti fún àwọn Àgbẹ̀kọ̀yà àgbà tí wọ́n bírú ẹ̀ lábẹ́ òkúta Lísàbí kí ni Sunday lẹ́gbẹ̀ẹ́ Lísàbí bàbá ńlá èèyàn láti ọ̀run ṣùgbọ́n àwọn Abẹ́òkúta ṣìlò olórí burúkú olórí gbígbálẹ̀ làwọn ará Abẹ́òkúta wọ́n ní tó bá wọn jagun tán bóyá ó lè fẹ́ jọba Abẹ́òkúta ẹ wo nǹkan táwọn olóòrùn sọ tó ń rò wọ́n ti lé àwọn Fúlàní wá sí Ọdẹ́dá kọ́lọ́ jẹ́ kí ìyàwó youth leader kó tún balẹ̀ bàbá ẹ̀ àti kó màlúù sí bàdí nọ́ọ̀sẹ̀ síbẹ̀ wọ́n kúkú yọ̀ọ̀dẹ́jú dùgbẹ̀ ẹ kúkú máa dóṣe kò ń bí hallelujah tó bá jẹ́ pé ẹ jẹ́ kí Lísàbí parí iṣẹ́ àti ní Lísàbí mi ó ti jáde látọ̀yọ́ ẹ̀yin Abẹ́òkúta lè máa sanwó lọ àyà ẹ̀ kíkan tẹ́ ní ẹ̀ṣẹ̀ máa sanwó fún ojú yín dúdú àwọ̀ àwùsì ọ̀nà tún káwọn ọlọ́pàá lọ síbẹ̀ ọlọ́nà àwọn ọba Ọdẹ́dá ọ̀dàdí wọn tẹ́lẹ̀ ní age of 81 oúnjẹ kòbókò sójà òkú wọlé ó yà só wọ́n fi ya ẹja sínú ọbẹ̀ fún wọn nígbà tó ti nà baálẹ̀ lójú àwọn ọmọ àdúgbò ẹ̀ ọlọ́mọ jẹ́ kó wá nà onípẹ̀dé títí Wednesday kàn fẹ́ gbà kọ létí kàn fi kọ orúkọ ẹ̀ sẹ́yìn ẹ̀ mo ti lọ bá wọn ní December ẹ kọ́ àwọn èèyàn jáde ẹ fi gbogbo ọ̀nà ẹ fi ìkan sí gbogbo ọ̀nà àwọn èèyàn máa yà wá lóru I told them mo sọ nínú wàásù mo tún lọ bá àwọn lábẹ́òkúta at the end of the day wọn náà pàpà wá àwọn títí fọwọ́ lẹ́rán àwọn tí wà ń Ṣàngó Bọ́sẹ̀ Dékúṣímọ̀ náà wà ní eré àtó sèbù lẹ́kọ̀ọ́ ìgbẹ́ rántí pé lọ́sẹ̀ yìí the high rate of arm robber ó máa high ní Mushin ó dẹ̀ máa high ní Surulere ó dẹ̀ máa high l'Agége dẹ̀ wọ́n máa jí àwọn èèyàn gbé nítorí pé wọ́n ti misplace wọn priority wọn ti lọ wọ́n máa ní kẹsẹ́ ìdòwò bó jẹ́ 50,000 bó jẹ́ 30,000 nítorí ṣùgbọ́n kẹ́ rántí pé gbogbo ilẹ̀ Yorùbá ní Sunday máa gbà gbogbo ẹ̀ ṣe bẹ́yìn ti jẹ gbúre ẹ ti jẹ gbágúdá ẹ ti jẹ fònàgà o ẹ lè jẹ gba rárá bí ò bá jẹ Sunday ẹ bá jẹ gbadarí hallelujah ẹ ṣe wá ń sọ̀rọ̀ ń sìn. You are not talking now. ẹni baálé ọ̀dọ́ yín ò fẹ́ wàhálà lábúlé ò fẹ́ wàhálà lábúlé ẹ ò fẹ́ sùúrùtù lábúlé baálé tàkó ọmọ ẹ gbowó ta ìyàwó ẹ náà tún ìpọ́ọ̀tù àwọn egbògi elérò ẹ̀dẹ̀lẹ̀ ẹ̀fẹ̀ wàhálà lábúlé ẹ ti ní wàhálà lábúlé ẹ ti ní wàhálà l'Ondo state ẹ ti ní wàhálà l'Ogun state ṣùgbọ́n àwọn tó Ondo state wọ́n là máa try a máa sọ wọ́n di ṣu wọ́n lé wọ́n lẹ̀ kí àwọn èèyàn má bàa kanra gbà tán bá rókù àwọn iṣu tó lè bu kíákíá then àwa tẹ́ màlúù wọn lẹ̀ àfi ṣe grass ọ̀sẹ̀ yìí náà ni o báwo ló ṣe burú tó kán ní àjèjì gbalé bàbá ẹ kò dẹ̀ tún jẹ́ kó dúró mẹ́rù ṣebí mo sọ fún
láti bí ọdún méje wọ́n gbé kárọ̀tì wá wọ́n sì ara tó yìn ara wọ́n tún fóònù ara wọn lórí fóònù kárọ̀tì sàǹfàrà tó bá ti jẹ́ ṣe lọ mú ẹ̀ máa yọ jáde kẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ìyá Bọ́lá náà tún pè tó bá rí Sàbójọ àwọn dáwà tó ti dáwà wá tó bá ti gbé sórí ọbẹ̀ ń sìn ṣe lọ bẹ̀rẹ̀ jáde tó yọ ahọ́n jáde làwọn ẹ ti dójú ẹ̀ ẹ ti gbẹrù dáràn lọ́dún tásìkò tẹ máa fẹ̀mí sàn gbogbo ẹ̀yìn kò lẹ́yìn ẹ̀ lè gbé fínrín ẹ̀ lè gbé ata ẹ̀ já ara ṣá ẹ̀ sọ̀rọ̀ ayé níyàwó my 12 lọ́kọ yín òkè odò ní boyfriend yín ẹ̀ ń jùrù bàrà ẹ̀ fẹ́ lọ́ra